Monini. Modeji. Mo bá tẹ́tẹ́ kan lọ́gbà. Mo bá fẹ́tẹ́ wá lọ́gbà. Kérésìmesì fẹ́ dé. It's all fun and games till the tables turn. You don't get body, no cool body, oh no, no. The sky could vanish and hell would fall. Oh, my brother, I go red. Biku ile o baniyo, tode ole muni. I too sabi badi. Oh, she Jesse. Ikú tí ojú gbà ẹni o, òwe ló ń pa fún ni o. Àbí òwe tó Jimmy tóun ti tẹ́tẹ́. Kò sólókò lóko. Kò sólókò dóko. Kò sólókò lóko. Àìsílé olóngìní, ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu, koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ ní lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ́. Kò sólókò lóko. Kò sólókò dóko. Kò sólókò lóko. Ma, kini yóò legal. Dated back when? 6 months. But a year ni mo fẹ́ now. Ma, ṣé mọ̀ pé wọ́n tún máa náà wọ́n. Mo ti gbọ́. Wọ́n igbó ní ọ̀gá alákàtí rí adúrú owó tó tó ilé nínú àkáǹtì. Ṣé bọ́gà ni wọ́n? Àmọ́ kábíyèsí, ẹ̀yin nífẹ̀ẹ́ rẹ̀. Ẹ fẹ́, àmọ́ òun ò fẹ́ yín. Mi ò gbàgbọ́ pé Lolú ò fẹ́ mi. Èmi kàn wò pé obìnrin tó jẹ́ mi. They need small push, you know. A little push. Yeah. Lolú, talk to me, kí ló ṣẹlẹ̀? Mo ṣetán láti fẹ́ ọba. Èmi àti wọn sọ̀rọ̀ láàárọ̀ yìí and it's what I want. I do love him and I'm sorry. Borokini. Well, I know not many of you is familiar with Miss Araba, but I can assure you that she's definitely going to be an extraordinary addition to our team. Miss Araba here is somebody who is well knowledgeable about the business that we do, and she has worked with several industries. Most notably, I feel that some of you should be aware that she was once a PR person for the ex-governor of Lagos State, in the person of the late Shupopin Harry. Well, aside that, Ms. Haraba here would be in charge of our branch in Bakuro, because she's from there, so she knows every nook and cranny of Bakuro. I mean, our knowledge about the environment there and the community will definitely help our company over there for smooth operation.
her knowledge about the community and the environment there would definitely help our business. It would ease our operation over there. So, Miss Araba, you have the floor. I'd like to say thank you very much, sir, for this opportunity. And good day, everyone. My name is Miss Lola de Araba. Hey, Kara MD. And why are you just coming? I had some things to do at home. I do not like this. Sir, you're not listening to me. I had some things to do at home. Even the CEO is aware. I'll be shaking pe won ke ba won sọ̀rọ̀ ni. I'm not lying to you. Hold on, sir. Hello. Meet Miss Lola de Araba. I know who she is. Not in this office. Miss Lola de Araba is our PR person. And as well, she will be heading our branch in Bakuro. Oh. Miss Lola de. Meet Funto Kalejai. Omoga. Hello. Excuse me. What's that supposed to mean? What? Omoga? Is that the best way to introduce me? But Omoga ni now. Is that my job description in this place? Like, Joe, kí ló dé tó fi describe Lolade as Omo Ọ̀rẹ́ Ọ̀gá since you want to be using family ties to tag everyone in this office? I'm sorry. I'm sorry too, MD. Do I look like I know? What is so gidi? Ǹjẹ́ kò sọ ẹ́ bí a ṣe fi company sílẹ̀ kọ́ lélẹ̀. At all. Bá ṣe fi sílẹ̀ kọ́ rèé o. Ó ní jẹ́ kó sọ ẹ́. Ìwọ ni MD company yìí nísìn. Responsibility ẹ ní láti jẹ́ kí everything come back to normal. But I'm trying my best. I am trying my best. Àwọn girls tó kàn kó wáyé náà ló ń worry mi. So, o rò pé decision mi ni? Ṣé o rò pé decision mi ni àwọn girls tí wọ́n employ? There is limit to the decisions I can take in this company. Baby, I know. But èyí Lọ́ládé tó dé láti ọgbà wèrè tó kọ̀ déédéé dé tó fi ṣe PR. Èmi tí mo wà ń bí nígbà tí company ṣì ń ṣe everything wà okay. As staff, mo lọ, mo tún dé padà as staff. O rò pé ó yẹ kí n ní a responsible post láti hold ní company. Péjú ṣe ń sọ̀rọ̀ báyìí. You of all people should know things do not work like that. How did they work? Péjú, ó ṣe ń sọ̀rọ̀ báyìí now. Ó mọ bó ṣe ń lọ. Báwo ló ṣe ń lọ? Jọ̀ọ́ ṣó fẹ́ sọ fún mi pé o mọ̀ wípé mi kọ́ mo ní company. Am I the owner of this company? But you are the MD. You know I'm your friend. And I'm your best friend. Ní company. Àwọn tó kù, wọ́n kàn ń respect ẹ torí pé o jẹ́ MD ni. I know. And I appreciate that. Eh? Do you? Of course I do. Sorry.
bòròkìnní. Báwo ni? Ẹ káàbọ̀ ma. Kò ṣe kò sẹ́ni bọ̀ tó béèrè mi. Yes, àwọn kan béèrè yín. In fact, wọ́n ti ń dúró dé yín látàárọ̀. A dẹ̀ ti try gbogbo numbers kò sí lè tó lọ́nbẹ̀ mọ́. Ó ṣàmù bí network ọ̀nà yẹn ṣe rí. Níbo lọ́wọ́ à ń sìn? Wọ́n wà nínú ọ́fíìsì. Okay, màá rí ẹ later generally. Oh God. Okay, so area wa yìí ni ẹ fẹ́ install telecom masts, right? Exactly our intention. That's great. So ṣé ní any place in mind? Because tẹ́bá fún mi láyè kí n suggest fún yín. Ṣẹ́rí outskirts ìlú yìí, ó máa ń difficult fún àwọn kan tó bá fẹ́ wọnú ìlú yìí láti reach out to loved ones wọn. Because the network can be really bad sometimes. For example, ṣẹ́rí nǹkan tẹ́sọ lẹ́ẹ̀kan yẹn pẹ̀tí ń try láti reach me, but ẹ lè get access to me. It can be like that sometimes. Ọ̀rọ̀ network ìgbẹ́ ṣọ́rẹ́. Ṣé òun lè ṣe wá ọ̀rọ̀ mi wá fún ní bẹ́ẹ̀ yẹn ni? No, I won't understand the network ìgbà ṣe ní Nàìjíríà. Ẹ má bínú. Well, that's nothing. Well, I just think I can push it up. Let's go and see the site. But sound big an interest now. Are we here for joke? Let me pack my bags. It's about I'm a lossing. So gbogbo bẹyẹn títí dé gbogbo bí bá ní. Then tí wọ́n máa rí kò ń ṣẹlẹ̀ omi at all. Tójò bá rọ̀ ó wà intact. Ẹ ti rí. Oh. No. Kò ń ṣẹlẹ̀ omi tí bá fẹ́ check ẹ mo lè mú wọ bẹ̀kẹ́ check ẹ. You should go first. Let's check that. Okay, so Killer, what do you think, Saz? Oh, no, the land is good. Oh, really? And to work our plan. Okay, so this place will work perfectly for you. Sure. Oh, definitely, it should. How soon do you go? Our papers are ready. I trust you as soon as possible. Once the boss make payments to the office, come on, the land is yours. That will like who? You like the money has never been the issue, and it will never be an issue. Anyway, see Eba make payments to make sure we supervise, but she buying clear by. That's good. Yes. So am I clear for her? Of course, that's after you make your payments. Okay, so I'm gonna see. We'll sort you out. All right, that's fine. I don't know office now. Okay, so my communicate with Logami and we'll get the papers ready. All right, I should go. For work. My work. Mo ní kò lè work. Mo máa continue láti máa try ni. Mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ wípé mo rí any green light nínú bàbá yẹn. Mo dẹ̀ ti sọ fún ẹ bóyá ìwà yẹn ó ti wà too soft jù fún gbogbo àwọn nǹkan báyìí. Wait, you must tell me wípé before you get any substantial office ní ọ́fíìsì, mo máa ní láti fẹ́ bọ̀bọ̀ yẹn nínú. Tàbí mélòó ni qualifications ẹ̀? Owó tó parí NC. John torí Ọlọ́run mi like ṣé wàá fẹ́ máa bú mi àbí fẹ́ gbà mí nímọ̀ràn. Ó fẹ́ gbàmọ̀ràn mọ́ náà. Ṣé o rò pé easy báyẹn ni? Ó easy eventually. After all, bọ̀bọ̀ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí fine. So it's a win-win for you. You get to sleep with a fine boy. Wàá dẹ̀ tún gba promotion. For your mind. You got no idea, my friend. Really? Yeah. Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní. Ọ̀nà tí a lè gbà sọdúngbó àti bí a ṣe lè sọ ọ́ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé. Àdánilẹ́kọ̀ọ́ fún oṣù mẹ́ta, oṣù mẹ́fà àti ọdún kan fún diplomat. Lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní ilé-iṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n. Ẹ kàn sí www.refacademy.org. Láti mọ̀ nípa wa síwájú sí i, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106685100. Rare Edge Film and Art Academy. Fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. Ṣé ẹ̀yin ti gbàgbé ni pé èèrà tí ò lọ́mọ inú yẹn gangan ó lè ta ni kúrò níwọ̀nú egungun ni. Ìwọ ti jẹ dùnkẹ́ àyà kékèbèje lónìí o. Gbogbo ẹni tó bá ń porí rẹ níbi
kórí ó mọ̀ fọ́n wọn. Àṣẹ. Wọ́rọ́wọ́. Kí what? Wá mi ṣe ẹni tó lè máa dẹ́rù kú bá nítorí pé ikú kì í pẹ́ta lójú wọn. Wọ́n mi dáadáa o lè dẹ́rù kú bá mi. Ká ní pọ́ bá mọ̀ ni irú ìgbésẹ̀ tó gbé yìí kò ní gbé e. Má jẹ́ tó àti jẹ lọ. Ilẹ̀kẹ̀ ni ẹ bó ṣe wà yìí tó di odindi ìlú tó tí kò gbúdọ̀ já. Ó mọ̀pọ̀ rẹ ni. Ǹjẹ́ àní sọ èyí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ fọmọ ìgbà yìí? Àṣà wa ní nílẹ̀ yìí o. Àṣà wa ní. So, mo rò wípé bí àwọn guys yìí ṣe operate, ó dájú pé wọ́n ní agbódegbà láàrin. Ìyẹn já sí pé ejò lọ́wọ́ nù. Ìyẹn ò tí ẹ̀ ń ṣe ìròyìn tí mo ń wá o. Pẹ̀lú gbogbo ìwádìí tí mo ti ṣe, ASP Alákà ni agbódegbà. Ẹ ò san kankan ní. Ṣé kò yà yín lẹ́nu ni? I want you to stand down. Bí Ọ̀gá. Yes. Ṣé ẹ notice nǹkan kan ní briefing àárọ̀ yìí? Bẹ́ẹ̀ kí ni? Miss Péjú. Kí ló ṣe Péjú? There is a way tán fi ń wò yín. Like she was looking at you lustfully. Okay. So, torí pé o ti wà unfortunate the other day láti walk into a misunderstanding. Ló ṣe rò pé you can turn yourself into a decipher of lust? Rárá o, rárá sá. Ọjọ́ wo lèmi àti ẹ bẹ̀rẹ̀ sí máa sọ orúkọ báyìí? Ẹ má bínú sá, mo kàn feel pé kẹ́ ṣọ́ra fún wọn ni because irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa ń fa downfall fún yàn. I see. Jọ ṣe iṣẹ́ yìí ó ṣì wọ̀n ẹ́? Bẹ́ẹ̀ni sá. O sure? Bẹ́ẹ̀ni sá. You had better mind your business next time. Ẹ má bínú sá. Sorry sir. Get out of my office. Lọ́kọ̀ ẹ̀ bẹ́ẹ̀. Máa wọ mi ṣé wọ́n ló wọ̀ yìí? Bí mi ló wọ̀. Àbí mo sọ fún ẹ pé kò wù mí bó ṣe ń wò mí. Thank you. 20 million naira? Ọpọlọ ẹbí ṣí báyìí èmi ò mọ̀ pé ó lọ́pọlọ lórí in fact tẹja bẹ́tà ọpọlọ ẹja ó bẹ́tà ju ọpọlọ ẹ lọ ó ní nǹkan kan lórí bórí ẹ̀ ṣe tó yìí ó empty gan is very see bó ṣe tiny lélẹ̀ ìwọ sọ fún mi wípé you are not granting it ó ti gbàgbé ni wípé èmi lèmi sọ fún ẹ wípé kí wọ́n lọ restart company yẹn èmi lèmi sọ wípé kí wọ́n lọ take seat yẹn èmi lèmi reinstate ẹ fúnra mi nígbà tó jámọ́ kankan tó rí kankan ṣe mọ́ tọ́lọ́run ò jẹ́ kó rí kankan tó ní lárí fàyè ẹ̀ ṣe mọ́ èmi lèmi dìde wípé yes you can go and start it so you dare stand in front of me and tell me that you are sorry you cannot grant it sórí ẹ pé ṣá ṣó mọ nǹkan tó ń ṣe ọmọ ẹni tó ń bá sọ̀rọ̀ ṣó fẹ́ padà sórí títì ni I ask you. With all due respect ma. Ìdí tẹ́ ṣe gbogbo nǹkan tẹ́ ṣe was because you had the faith in me. You knew I was capable of resuscitating this company. You knew I had everything within me, within my power, to do that.
You knew at the end of the day that I was going to lead this company to the path that was going to be beneficial to even the company at large. I'm sorry for raising my voice out to you, ma. I can't grant the owó tí mo máa kàn gbà tí mo kàn máa kàn gbà ó máa kó lé mi lọ́wọ́. Who is asking you? Ọmọ àlè. Borokini.
mi lóhùn. Mo pa wọn ti weak. Mi ò bá ẹrù ẹjọ́ wẹ́wẹ́ níbí báyìí. Deji ni mo béèrè lọ́wọ́ ẹ̀. Deji, where is he? One thing pẹ̀lú àwọn strong people yẹn ni wípé they think they know how to meddle their ways when they're about to fall. And this is not going to happen. Ṣé ti ẹ̀rí nǹkan tó ń dùn mí dùn ní gbogbo ọ̀rọ̀ yìí? Nǹkan tó ń dùn mí dùn ní gbogbo ọ̀rọ̀ yìí ni wípé dídìrín ara ẹ̀ kò tiẹ̀ wá rí nǹkan méjì rò mọ́. Ọ̀rọ̀ àfihàn tiẹ̀ ká lára mọ́. Lólú. Ẹ̀ẹ́dẹ̀ fi wọ́n lẹ̀. Ṣé dandan ni? Dandan ni o. Dandan ni. Ṣé ọ̀rọ̀ ìyàwó ló wá kan pàkúrọ̀ ni? Ṣé ọ̀rọ̀ ìyàwó là ń lé àbọ̀rọ̀ àfin? Torí èyí tẹ́ ṣe náà lélẹ̀ ń sìn àmọ́ bóyá ó ṣiṣẹ́ ẹ tẹ̀ dúró náà ṣẹ́ fún wọn ní ìjọsìn ṣá. Kí mo dé mọ̀ nǹkan ti ta sí ẹ lọ́kàn? Ẹ má gún mi o. Ṣé ti olórí pàkúrọ̀ tó ti bọ́ yìí tó lè jẹ mọ́ ló fẹ́ kí n sọ ni? Àbí ti kò yé mi ò yá mi. Mo ní ò lè jẹ olórí pàkúrọ̀ mọ́. Màmí, kí lẹ wí? Mi lè ṣe kí ni? Kí lẹ sọ? Kò yé mi. Ọ̀rọ̀ tèmi rẹ sọ láàárọ̀ tí mo fi gbà fún ọ. Yẹni sì ṣerú nǹkan báyìí fún mi. Ó ṣe kí ni? Kí ló bọ́ mọ́ mi lọ́wọ́? Olórí ọba pàkúrọ̀ yìí. Ó dàrú. Ládùúrú nǹkan tí Yẹni sọ fún mi. Yẹni ṣe kí ni? Yẹni. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni lẹ́yìn, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́, ọ̀rẹ́ onírìkíṣí, ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ìkà ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, máa lọ. Mo ráyé mo sá o, mo bẹ̀rù ayé, ayé tó tó àkàmọ̀ra. Wọ́n á fẹ́ ọ nímú, wọ́n á fẹ́ ọ lójú, àmọ́ wọn ò fẹ́ ọ dénú. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, máa lọ. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́, ọ̀rẹ́ onírìkíṣí, ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ìkà ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, máa lọ. Ọ̀rẹ́ mi bánu sọ, má ṣe bẹ́ẹ̀ nìyàn sọ. Ìmùlẹ̀ ọ̀rẹ́ ò sí mọ́, kárẹ́ ni bárìn ló kù. Ẹni ọ̀rẹ́ dá o, kó má fi ṣèbínú, ẹni abínibí máa ń dání. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́, ọ̀rẹ́ onírìkíṣí, ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ìkà ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, máa
máa lọ. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí ọ̀rẹ́ onímọ̀ náfìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí ọ̀rẹ́ onímọ̀ náfìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ yóò yé. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí ọ̀rẹ́ onímọ̀ náfìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́.